nílé ẹ̀kọ́ wa gbogbo níbi tá ó ti máa ṣàgbéyẹ̀wò ipa táwọn ilé ẹ̀kọ́ ń kó nínú tàṣà ti ṣe tèdè Yorùbá abala orírun lóṣì kẹta. kàngájá máa wo nù gbó ìjòkùn wọ̀kọ̀kọ̀ wá wọ ọ̀dàn máwọ́ máwọ́ báyìí láwo òjò láàdíá fún èrìgì àlọ́ tí wọ́n ní yóò jobi àgbà kan o. ǹjẹ́ kó tó jobi àgbà kan tán kọ́ ire gbogbo ní wọ́tọ̀ ní ire gbogbo wọ́tọ̀ wá lágbára lọ́lá Ọlọ́run Olódùmarè. Torí wọ́n pé ikun báyìí ní fagbárí ṣe lé àtàrí ní òjẹ́ kóhùn ó pàjùmọ̀sàlẹ̀ ọlọ́bọ̀nbọ̀n ní fapá rẹ̀ ìdágbẹ̀dùn. ẹ wò ó ẹ káalẹ́ o ẹ kú ilé o mo kí yín o mo kẹ́yìn èèyàn dúdú mo kẹ́yìn èèyàn funfun mo kẹ́yìn kàṣàì dúdú kàṣàì funfun òjòjò mọ̀mọ́ ní ṣòwò kówó mọ́lẹ̀ ìnájà kókókó báyìí lára ọ̀tá gbogbo wa ò mọ̀ lé o. ǹjẹ́ lágbára Ọlọ́run Olódùmarè a ò ní bá wọn gómìn gbé sọnù bí ò ṣe bí ọmọ bóyá nínú lélẹ̀ yín ti ń láǹfààní láti máa gbọ́ wa àbẹ́yìn gẹlẹ́tẹ́ sórí àga tiyín lẹ̀ ń láǹfààní láti máa sẹ̀ǹgẹ̀rẹ̀ láti máa fi ètò àṣáládùn lo sáà tàsìkò yìí lọ́dọ̀ tiyín níbẹ̀ tẹ́lẹ̀ yín wà lọ́dọ̀ tiyín àbí lọ́sàn-án àbí lówùúrọ̀ akínyín gbogbo ìgbà tí ó bá ń bá Ọlọ́run Olódùmarè kó jẹ́ kó mọ́ bá wa lára mu ẹ kú dédé àsìkò yìí ó lágbára Ọlọ́run Olódùmarè á ṣẹ́gun lé ọ̀tá ilé ọ̀tá òde elénìní lẹ́bọ̀ lóògùn apurọ́mọ́ni tako ni adì mọ́jẹ̀kẹ́ ni ó gbèrú gbogbo wọn lọ́lọ́kan òjọ̀kan gbogbo akọ́tà Ọlọ́run Olódùmarè ó jẹ́ ká ṣẹ́gun wọn o lágbára Ọlọ́run Olódùmarè ráàyè sàmì àbẹ́ ń ṣe nǹkan míì lọ́wọ́ ẹ ti mọ̀ pé tó bá ti di aago 7:00 tó bá ti kó kan gó báyìí pàtàkì jùlọ tó bá ti di ọjọ́ ajé lẹ́mọ́ láǹfà láti fi ti gbéyàwó ètò tá a pè ní àṣáládùn àwa wà ní àyín láti máa yòǹbó àṣà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé àwọn lèmọ́mù àwọn wà láti máa yòǹbó ànábì tó jó níṣẹ́ ńlá lọ́dọ̀ tiwọn àwọn àlùfáà náà jọ àwọn wà láti máa ṣe kọrin ẹ̀yìn fún olùgbàlà lọ́dọ̀ tàwọn àwa wà ní àyín o Christ ni wọ́n ń pè bí Tèmítọ́pẹ́ Afọlámi Olúwadámiláre Àlàó akéwì ìfẹ́ lórúkọ mi mímọ́ pé mi lọ́mọ tápà lẹ́yìn pé yẹn mi lólé ni mi ọmọ alẹ́ lóya mi ni mi ọmọ tápà tí fàmù ṣe lù tápà ni mi mo lùgòdó kí n tó wọya lóye ìwé tèǹgbà ẹ ò wẹ̀yìn wò èmi lọ́mọ tápà lẹ́yìn pé ọmọ ọ̀tẹ̀lẹ̀ fèdè ọgọ́ fọ́ mọ̀gà bẹ́ẹ̀ bá wà ń láǹfààní láti máa gbọ́ báyìí nínú ilé lọ́dọ̀ tiyín tẹ́ ń gbọ́ tí mo sì ń sọ tó sì ń dún lọ́dọ̀ tiyín ń bẹ̀ wọn èmi nìkan kí mo wà lórí ètò lásàlẹ̀ tèní ìdínú táyà ò fi fò mí tẹ́rù ò fi bà mí táyà ò fi já nítorí pé mo wà pẹ̀lú olùkọ́ mi ni dákun bàǹjẹ́ wọn mọ̀ pa àjọ wà ní àyín. tó wọ́n ní bẹ́jì bá dé agbalẹ́gboko bí mọ̀jàlá bá dé agbagbúgbajù kábíyèsí tó bá ti dé wọ́n fọ́n fọ́ gbàgbà agbalẹ̀ sáàfin ni àwa ti dé lọ́jọ́ tòní o àwa fọ́ gbàgbà agbalẹ̀ sórí afẹ́fẹ́ tán yányá bẹ́ẹ̀ ni a sẹ̀ǹgẹ̀rẹ̀ sórí ẹ̀rọ àgbàgbé ń bì yìí ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò àṣáládùn lálẹ́ tòní lónìí ọjọ́ ajé bẹ́ẹ̀ ti máa rí wa náà nù àwa náà la dé àwa yín náà ni Adékúnlé Adébísí yín rèé o akéwì orí ọ̀fẹ́ ní ọmọ ìyá àbàdàn ìní tó ń kí yín kalẹ̀ káàbọ̀ sórí ètò yìí ẹ dákun ẹ fàpò títẹ̀dí kẹ́ máa já máa bí tó bọ̀. àwa ò nílé gbà ní tàwa ò káṣá wa ò mẹ́rin tọmọdé tá a gbà ó pọ̀ ní o kájọ máa kọ́gbọ́n kọ́làjú má gba ṣàwádànù o káyé má dojúrú ìhòòlókù tábò ń rìn ká ọkùnrin ló yẹ tí ẹ jẹ́ akọ́mọ làṣà kan lè gbọ̀n kán yé ṣe bí akátá èmi. ìbàlá àkọ́kọ́ júná àárẹ̀ wa dẹ̀yìn ní rẹ́ni júbà kó bá wọn wùwà ògbójú láéláé fún àbàdà ìbẹ̀yìn tẹ́ fi sí mi lẹ́nu tẹ́ pé mọ́ rí ví o ìbẹ̀yìn tẹ́ fi sí mi lẹ́tẹ̀ tẹ́ pé kí n mọ́ rí rò wọ́n gbìyànjú àti mọ́ dákọ̀ yín lásìkò yìí ká tún mọ́ fìyún òfẹ́mí ìmúre hàn fún gbogbo ẹ̀yin tó lórí tẹlẹmù ẹ̀yin tẹ́ ẹ dá sí ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa tẹ́ ẹ jẹ́ ká lè mọ́ rí wí ẹ̀yin o wọ́n wàá fi orí síwájú kó tó di pé ìpàkọ́ ó tẹ̀lé ibà pèdèpèdè tó gbèdè tó lè fèdè dágede gùdé lédè tó mètò èdè tó sì lè pègbè èdè nígbàgede ìbò pèdè tó ń pèdè tó tún lè fèdè tún ní sílẹ̀ nínú ìdè ta ni mò ń pèrè torí bàbá pèrè akọni báyìí àfidà alẹ̀ gàràgà mò ń pèrè Tèmítọ́pẹ́ ọmọ Fálàánú onígègé àrà ọlá adádé Àyìndé alálùbáríkà orin ọdẹ yóò pera rẹ̀ lọ́la dádì ẹ̀yìn yóò pé èmi làrẹ̀ sàjèjì bá mi rédè mo mìíràn bá rí ọlá mo rójú epo pọ́ bẹ́ẹ̀ mo ṣe ní epo jùdù gbàdá lálọ́ bàbá kọ́ lédè omèdè ìyá kọ́ lédè omèdè ké omèdè títí o tún bá wọn gbé gbàárọ̀ yọ níbi wọn gbé fapẹ́ irinṣẹ́ bọ́ọ̀bù ìrìnà lóṣù lọ́rọ̀ ará àpọ̀n ní ẹ̀yà mẹ́sìgùn jáàrò ní baba tó bí ọlọ́mọ mọ̀sọ́ àròmọ mọ́dẹ rẹ̀ sà ọdẹ tí ń fi gègé pàgàlà kọ ní bẹ lórí ètò lálẹ́ yìí Tèmítọ́pẹ́ ọmọ Afọlámi ní bẹ lórí àgbàgbé ẹ̀yọ àjùbà o kí bá wa ó ṣe
ibẹ̀yìn àgbààgbà tẹ́ ẹ dámọ̀ lẹ́lẹ̀ tẹ́ ẹ jẹ́ kọ́ parun ìbá àwọn òǹpèdè tó jẹ́ wípé àwọn gan wọ́n tún àwọn yìí tí wọ́n bá mọ̀ jókòó lábẹ́ ọdún táwọn bá mọ̀ gorí òkè alájà mẹ́fà a ò mọ̀ lè rí nàrí tí wọ́n rí a ṣe báyìí o torí àdáṣe báyìí ní ọmọ ìbà ògbọ́dọ̀ ọ̀hún mi ènìyàn ọ̀gá mi nínú àwọn ọ̀gá ọmọ ọba Ọlágúnóyè mo kì í mo lù yín lọ́gọ̀ọ́ ẹnu àwọn tẹ́níkà máa rí bínú torí pé wọ́n fomi ìmọ̀ sí wa létè wọn ò sì ṣe kíni wọn ò sì gígùn lórí rẹ̀ ìdí nù tó fi jẹ́ pé ẹ̀yin náà bẹ́yìn náà bá kọ́ mọ ẹ̀sẹ̀ bó ti tọ́ àti bó ṣe yẹ ọmọ ṣẹ́ ló léèrè iṣẹ́ ọ̀gá ńlọ lóríyìn oríyìn táwọn fún wọn lásìkò yìí wọ́n ti tó bẹ́ẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ látẹ̀yìnwá ìbà àwọn tí wọ́n ń bẹ lóde Ọ̀yọ́ gan-an tó jẹ́ pé àwọn gan-an fi sí wa létè ṣé mélòó la fẹ́ kànú ẹ̀yìn àdípèlé tinú ọ̀hún tòde ọjọ́ àwọn eléyìí tí wọ́n sùn léra wọn tó jẹ́ pé wọ́n forí múlẹ̀ lọ́tún lọ́sì tí ò lóhùn kàún kọ́ gbogbo yín la kí o a ò lólódì kankan yìí bá a gbà. àní sáláì tún ṣèbà gbogbo àwọn àlókọlókọ lókìlókì lóyè tí wọ́n máa bá wa dá sétò yìí àti wọ́n jẹ́ kí ètò yìí kí ọmọ lẹ́gbà kan jọrin lọ gbogbo àwọn bàbá wa tí wọ́n máa dárúkọ wọn látòkè lọ́hùn tí wọ́n ṣàtìlẹ́yìn fétò yìí pé kí ètò àṣà kó mọ ládùn kó mọ lárinrin gbogbo yín pátápátá la kí o gbogbo yín pátápátá la lọ́gọ̀ ẹnu ẹ ṣeun. wọ́n pé gba ẹ̀kẹ́ báyìí ní fọwọ́ tilétilé fi gún ìgbà láàmú. jíire kẹjá jọ gbàṣà tàwa lárugẹ ni kásá yóò bó mọ́rẹ̀yìn kọ́mọ́rẹ̀yìn làwa ń lọ yìí o. etí yín mélòó. méjì péré ni. ẹ máa dá mi lóhùn lọ́dọ̀ tí yín níbẹ̀ ń ẹnu àwọn àgbà ni mo fi ń wí ẹ má fi ṣèbínú torí pé kí gbogbo wa ó lè pera wa wálé kájọ lè ronú papọ̀ lọ́lọ́kan òjọ̀kan yìí la fi ń pera wa o ṣe mọ̀ pé àṣà yìí kódà àṣà àwọn bàbá wa ni ọmọ ò sì ní bá pèlè ìyá rẹ̀ kó ṣaṣọdá láéláé fàbàdà òwe ẹ̀yìn àgbà ni ẹ dákun ẹ jẹ́ kájọ ṣe kinní yìí kó jọ gún mọ́ o ẹ jẹ́ àjọ kó gíìrì mọ́ àṣà wa o ọ̀nà kan sí méjì tẹ́yìn náà mọ̀ tẹ́ ẹ mọ̀ pé kò fi ní jẹ́ káṣà ó parun oníkẹ́yìn náà gbìyànjú kẹ́ ẹ sa lọ́dọ̀ tiyín kẹ́ ẹ tọ̀ kẹ́ ẹ tún mọ́ mọ́tọ̀ lọ́dọ̀ tiyín kẹ́ ẹ mọ́ mọ́tọ̀ lọ́dọ̀ tiyín torí ọ̀nà kan tá a bá ń tọ̀ lójoojúmọ́ tá ò bá fi sílẹ̀ yóò mọ̀ dán ni o ọ̀nà tá a bá wá wò sùnsùn tá a dẹ́yẹ sí igbó kìjikìji ìní ó wù nínú inú àbí orí irúfẹ́ ọ̀nà bẹ́ẹ̀. ìlànà bàbá wa máa ń pè ní òkú náà. bó ṣe jẹ́gẹ́ lẹ́nu o òòṣà tá a bá sì ń ṣe tá a bá ti ń lọ́mọ kékeré sẹ́yìn bẹ́ẹ̀ irúfẹ́ òòṣà bẹ́ẹ̀ ó ṣe tán tí yóò parun nù. ẹ dákun dábọ̀ ẹ jẹ́ ká jọ kó gìrì mọ́ àṣà àwọn bàbá wa ìdí sínú táwa fi máa ń kọrin tiwa pé irọ́ lẹ́mí pa Yorùbá ò lè parun èké lẹ́mí ṣe àṣà yìí ò lè parun àtẹ́lẹwọ́ làbálà Èdùmàrè ló kọ́ ọ́ irọ́ lẹ́mí pa Yorùbá ò lè parun. nílé gbà ní tàwa ò káṣá wa dojú dé àwa ò nílé gbà ní tàwa ò káṣá wa ò mẹ́rin tọmọdé tá a gbà ó kọ̀ ní o kájọ máa kọ́gbọ́n kọ́làjú má gbà ṣàwádànù ò káyé má dojú rú ìhòòlókù tábò ń rìn ká ọkùnrin ló yẹ tí ẹjẹ́ akọ́mọ làṣà kan lè gbọ̀n kọ́ yé ṣe bí akátá tèmi tọ́pẹ́ ó tún dé. níbo ni mò ń lọ lálẹ́ tòní torí wọ́n pé Adébíyẹ̀yìn mọ̀ sí iná ni wọ́n ń pè ní àgbà ọ̀lẹ àmọ́ bẹ́yìn bá láǹfààní àti ṣe máa gbọ́ mi nílé lọ́dọ̀ tiyín ẹni tó móbìlì dání ti fi ń tukọ̀ ètò ẹni ó bá ti rí yóò ti mọ̀ pọ́lá ló bá dé ìyẹn tó bá ti rí ẹni ọlá yóò ti mọ̀ pọ́lá ló bá dé ìdí náà ló tún sì fi ń jẹ́ ẹni ọlá Àbọ̀ládé gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bí ewé kókò tí ń bẹ lágbàlá lágbára lọ́lọ́ Ọlọ́run Olódùmarè òní ganmọ́nà àkàndò òní mọ́ ó ní èdè Yorùbá ní èdè tó jẹ́ wípé ó gbópọn ó gbóná ó lóòrìn ó ní kìmí ó lákàkì ó jinlẹ̀ jù nínú gbogbo èdè tí ń bẹ lórílẹ̀ àgbáńlá ayé ni o ó ní ìdí ọ̀rọ̀ òun ni pé èdè Yorùbá gangan ni èdè tí wọ́n ń sọ nígbà tí wọ́n ń kọ́ ilé náà tí wọ́n ń kọ́ nígbà náà lọ́hùn tí wọ́n fẹ́ jẹ́ kí ó gùn dé òkè ọ̀run olùṣọ́ ìsọ bẹ́ẹ̀ o ó nígbà tí ó fẹ́ gùn débi tó fẹ́ gùn dé lọ́lọ́run mọ̀ọ́mọ̀ dà wọ́n lédè rú ló wá ṣẹ̀ṣẹ̀ fún wọn ní àwọn èdè mi ó ní èdè aṣáájú gẹ́gẹ́ tó ti ọkọ̀ wà èdè Yorùbá ni n ò ní sọ́jú bá ń lọ fún yín iṣẹ́ àgbẹ̀ ibẹ̀ ni a ó mẹ́nubà lónìí torí pé nígbà àti bíi mélòó báyìí iṣẹ́ ọdẹ là ń sọ lónìí iṣẹ́ àgbẹ̀ kí là ń pè ní iṣẹ́ àgbẹ̀
àkọ́kọ́ náà iṣẹ́ àwọn baba ńlá kú baba tàwa iṣẹ́ àgbẹ̀ àwọn baba wa lónìí ẹ̀yìn o ẹni ẹ bá rí ẹbí ìyẹn tẹ́ bá kò lọ́nà kẹ́ ẹ béèrè Crest ni wọ́n pe bí 91.1 FM lójúpọ̀ náà rẹ̀ Galilee la wà lọ́nà tí ó lọ sí olódó nígboro tìlú Ìbàdàn Ọlọ́run Olódùmarè ló mọ̀ọ́mọ̀ ló sọ wádìí àlọ́yè sí àyín ẹ wá gbọ́ o iṣẹ́ àgbẹ̀ jẹ́ iṣẹ́ pàtàkì tí ẹ̀dá kọ́kọ́ ṣe lókè èèpẹ̀ ó sì jẹ́ iṣẹ́ ilé tó fún wọn ní ìjókòó pé iṣẹ́ kan ń bẹ tí máa ń fún èèyàn nísinmi iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ kan ń bẹ tó ní ìfọ̀kànbalẹ̀ nínú iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ kan ń bẹ téèyàn lè ṣe téèyàn ó mọ̀ pé bó bá dọjú alẹ́ mo nírètí tó pọ̀ tó jẹ́ wípé máa ń fún yàn láǹfààní àti fẹ̀yìntì kẹ́ ẹ lè mọ̀ wípé kátó ṣòṣà láti ń ṣòṣà kì í ṣe ìgbà tó yìnbó dé láti láṣà ọ̀nà àti mọ́ fẹ̀yìntì lọ́dọ̀ àwọn bàbá wa ti lọ́nà bẹ́ẹ̀ tó jẹ́ pé gbà tí àwọn gan bá dàgbà báyìí tí wọ́n bá ti tó ẹni àgbà tí wọn ò lágbára àti ṣe nǹkan kan mọ́ nǹkan kan àwọn kan tún ń bẹ nínú iṣẹ́ tí wọ́n mọ̀ ṣe tó jẹ́ pé iṣẹ́ ìfẹ̀yìntì ni lára iṣẹ́ àgbà lára iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ìfẹ̀yìntì níṣẹ́ àgbẹ̀ ń bẹ ṣe rí òtítọ́ ni àwọn bàbá wa máa ń pa òwe o wọ́n pọ́ Ọlọ́run ọba Olódùmarè tó dá ẹnu ní bùnbù ó ti mọ̀ tí yóò fi bọ̀ ṣùgbọ́n nígbà táwọn ẹ̀dá kọ́kọ́ délé ayé mò ń sọ fún yín báyìí lọ́dọ̀ tèmi ẹni ẹ bá rẹ bí ẹni tẹ́ ẹ bá kò lọ́nà kẹ́ ẹ mọ̀ béèrè èso igi ní ẹ máa ń jẹ wọ́n sì máa ń wárúfẹ́ èso igi bẹ́ẹ̀ káàkiri ni kódà bí wọ́n bá tó fẹ́ pẹran náà wọ́n tún máa ń wá kiri láti ibì kan dé ibì kan ni gbàtúgbàgbà tí wọ́n bẹ̀rẹ̀ oko dídá fúnra wọn sàn án ẹ mọ̀ pé àwọn igi ọ̀hún lálẹ́ wù lọ́lọ́kan òjọ̀ kan níbi tó Ọlọ́run Olódùmarè sí wọn lọ́jọ́ sí ni àmọ́ nígbà táwọn gangan wá ronú pé káwọn kúkú òjò ń bẹ o àmọ́ ẹni tó bá ti ń jẹ èyí tó ṣẹ̀ṣẹ̀ ń bọ́ látòrí igi tó ti ń jẹ̀ bí òní ǹjọ́ wọn bá fún un léyìí tó jẹ́ pé àná àbí jẹta gan ni ẹ fún yóò mọ̀ eléyìí yàtọ̀ sí èyí tí mo máa ń jẹ fà nígbà tí mo ń bẹ lóko nígbà náà lọ́hùn fúnra mi mo máa ń gorí igi lọ tí ń lọ ká àgbọn ìbẹ́pẹ ní tí mo wá fẹ́ fàyọ ni pé àgbọn tí mo wá máa ń káwọn ètí mo bá ṣe wọ gbogbo ẹ̀ lẹ́ẹ̀tọ́ lórí igi yìí mi bá ti sọ̀kalẹ̀ nídìí ibẹ̀ náà èmi nìkan náà ni èmi àti tí mi náà ni yín ti má dà ní ti pa àti yín ti méjì tí mo máa bá jẹ ètí bó bá ṣe pé lómi òun mú mi wọ́n ó ṣe gbogbo ẹ̀ àmọ́ nígbà tí mo wá lọ sí ìlú Èkó tí àgbọn wa tún wá ń wù mí jẹ ó ti tó bí ọdún 4-5 nígbà tí màá mú àgbọn báyìí tí mo fi sẹ́nu mo ní ẹgbàá mi ọjọ́ òní mo mọ̀ pé ayé ọlọ́ba làwọn tí ń bẹ lóko oúnjẹ ìyàtọ̀ wà Ọlọ́run ló mọ iye ọjọ́ tí wọ́n ti gé àgbọn èyún bó ṣe rí lẹ́nu mi ẹni ó bá ti ṣe rí ló lè sọ. ní tàwa ò káṣá wá dojú dé àwa ò nílé gbà ní tàwa ò káṣá wá rú mẹ́rí tọmọdé tá a gbà ó pọ̀ ní o kájọ máa kọ́gbọ́n kọ́làjú má gbà ṣàwádànù ò káyé má dojú rú ìhòòlókù tábò ń rìn ká ọkùnrin ló yẹ tí ẹjẹ́ akọ́mọ. bó ṣe rí lẹ́nu mi lọ́jọ́ náà bẹ́ẹ̀ bó bá ṣe pé yọ̀ lọ́lọ́run Olódùmarè fi sínú àgbọn tó fi dùn iyọ̀ oúnjẹ òun ò tó lọ́jọ́ òun bó bá ṣe pé oyin lọ́lọ́run fi sínú Olódùmarè sínú igi àgbọn tí àgbọn fi dùn tó èyí tí mò ń jẹ lóòjọ́ oyin òun ò sí ń bẹ̀ mọ́ nígbà náà níbi ìtẹ́ ẹ̀jẹ̀ lọ́jọ́ náà ìyìn lè parí ẹ̀yìn lè jẹ́ tán èmi tí mo sì mọ ya àgbọn tí mo ẹ̀jẹ̀ ń kùn lórí ẹ̀ àwa lóríṣiríṣi àgbẹ̀ bàbá fẹ́ sọ a ní àgbẹ̀ ayé àtijọ́ a sì ní àgbẹ̀ tòde òní àwọn táwa ń pè lágbẹ̀ láyé àtijọ́ òun ni àwọn àgbẹ̀ olóhùn ọ̀gbìn oko bí oko ẹ̀gàn oko ọ̀dàn àbókò etílé àbókò àkùrọ̀ ẹ̀yọ àwọn yòó làwa mọ̀ lágbẹ̀ lèmi gan lajú mọ̀ pé àwọn máa ń pè àgbẹ̀ ìgbà tí ọ̀làjú dé yìí làwa rí i pé àgbẹ̀ tòde òní àwọn ti mú ohun ọ̀sìn mọ́ tiwọn bíi adìẹ bíi tòlótòló bíi ẹlẹ́dẹ̀ bíi ewúrẹ́ bíi àgùntàn bíi màálùú náà mọ́ tá a sì ń pè wọ́n ní àgbẹ̀ tó sì jẹ́ pé ó sì kúkú bá àwùjọ wa mu ó sì ṣe déédéé ó sì rẹ́gi ìran àwọn àgbẹ̀ òun nìyẹn bẹ́yìn bá lẹ́ni tó ń sin nǹkan ọ̀sìn lọ́dọ̀ yín àgbẹ̀ ni wọ́n o lóde òní bẹ́ẹ̀ bá ní ẹni ṣùgbọ́n láyé níjọ́ òun wọ́n kàn ń sìn wọ́n bíi pé kánkọ̀ lè mọ rí òun fi pata lẹ́kọ̀ọ̀kan ni ṣùgbọ́n lóde òní àwọn èèyàn ti ń sìn tẹ́sí fi ń ṣe òwò rẹpẹtẹ lọ́lọ́kan òjọ̀kan bó ṣe jẹ́nu ní abala bàbá wọn sọ̀rọ̀ nípa oko ẹ̀gàn jẹ́ kí n mẹ́nu bàyún kí n bọ́ sórí
oko míì tí ọpọ́n sún kàn kí n farabalẹ̀ mọ́ yọ kí n mọ́ pabì kí n sì mọ́ yọ àbídùn rẹ̀ ńlódùn ló dáa. oko ẹ̀gàn ní oko tá a dá sí ilẹ̀ ẹgbó tàbí nínú aginjù ẹ̀yìn o ńlá àwọn bàbá wa la gbọ́ nínú ìtàn pé wọ́n máa ń dá oko ẹ̀gàn sí. ohun pàtàkì tí wọ́n ń gbìn nínú ohun ọ̀gbìn òun ni à ń pè ní gbogbo àwọn tí wọ́n ń gbìn lọ́dọ̀ wọn là ń pè ní igi owó. àwọn náà sì ni kòkó, obì, orógbó, ọ̀pẹ, atare, àgbọn, ọsàn, rọ́bà, òro, wọ́n pè àwọn ọmọ àjòròsùn, àwùsá, àgbáyùn, ọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó jẹ́ pé àwọn nǹkan tá à ń sọ yìí bí ẹni tó gbìn wọ́n gan bí bó bá dàgbàdàgbà tó rí bí àgbáre àwọn mọ̀lẹ́bí irúfẹ́ ẹni bí ó tún mọ̀ jàǹfààní rẹ̀ lọ ní láíláí fàbàdà. àwọn wọ̀nyí là ń pè ní oko ẹ̀gàn. igi owó ni wọ́n ń gbìn sí irú àwọn báwọn. kódà kó jẹ́ pé oko kòkó nìkan lèèyàn ní láyé jọ̀hún àná títí dòní náà o irúfẹ́ onítọ̀hún ò lè tòṣì mọ́ o. ilé gàgàrà àràgbáyàmúyàmù tí ń bẹ nílẹ̀ Ìbàdàn tí ò tí ì sí irúfẹ́ ilé tó ga tó owó kòkó ni wọ́n fi kọ́. sẹ́yìn náà rí báwọn pé iṣẹ́ àgbẹ̀ kì í ṣe iṣẹ́ kan yẹ̀bùyẹ̀bù, kì í ṣe iṣẹ́ kan yẹpẹrẹ, kì í ṣe iṣẹ́ kan tó jọ bí iṣẹ́ gbàǹtú ẹ̀yọ̀, kì í ṣe iṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé ẹ fi lè máa fojú gbà wíyọ́ tẹ́lẹ̀ máa fi wò ó láwùjọ. lánàá àti lónìí mo sì mọ̀ pé tó bá tún dọ̀la náà nítorí pé òrìṣà bí ọ̀fun ò sí ojoojúmọ́ báyìí ní ìgbẹ̀bọ̀ lọ́wọ́ ẹ̀ ní bó ṣe jẹ́ gẹ́lẹ́nu. ẹ̀yin gan mọ iye tẹ́ ẹ ti fi sẹ́nu ara yín lẹ́nu tí ilẹ̀ ò ní mọ́ ẹ mọ bó ṣe jẹ́ ẹ sì mọ iye tẹ́ ẹ ti rà sílé ẹ̀yin tẹ́ ẹ ní nínú àká. àwọn tí ò tí ì ní wọ́n mọ owó tí wọ́n ní lápò wọ́n ti mọ̀ pé tí ó bá lọ ẹbọ tí ó gbà lọ́nà ọ̀fun iná ní ọ̀pọ̀ jù níbẹ̀. wọ́n fi mọ́ pa àwọn kan ní orí òrù ẹnu ò jẹ torí pé jíjẹ àdá akọ́rọ́ oríṣiríṣi àdá ní ń bẹ. a ní ẹ̀rú gọ̀gọ̀, a ní akọ́rọ́ tí wọ́n fi ń ká kòkó, a ní ako yìí wọ́n jẹ́ kó yé wa pé igi ni wọ́n fi ń gbẹ́ nǹkan tí ó jọ bíi síbí yóò tóbi ju bíi síbí lọ. wọ́n jẹ́ kó yé wa pé wọ́n máa ń fi òun wọ́ kòkó, wọ́n máa ń fi wọ́ èso tí kòkó nínú páàdì tiẹ̀ òun ni iṣẹ́ tiẹ̀ nu. àdá ìpa kòkó ọ̀tọ̀ tún lè yún Adékúnlé Adébísí ó ní kò ní jùkú ń tábà yìí lọ mo ní ọ̀káre. ìwọ̀nba làdá àpá kòkó ṣùgbọ́n àwọn àgbẹ̀ míì tí ń dọ́gbọ́n sí wọn á máa lo àdá tí wọ́n bá fi sán kòkó. àwọn àdá míì tó jẹ́ pé wọ́n ti lò ó torí rẹ̀ ọ̀fẹ́ tààrà mọ́ tó dùn ún yára pa kòkó. àdá ní ọmọ mú kòkó tọ̀ wá wọ́n sì máa fi ọwọ́ ya. tèmi fẹ́ ṣe ọ ni pé ṣé àdáhùn náà sóun náà ó mú bí àdá tá à ń lò tá a fi mọ́ san kò sóun náà mú bẹ́ẹ̀ náà òun náà mú bẹ́ẹ̀ náà. ọ gbọ́dọ̀ mú tí torí páàdì kòkó tó bá ti pọ́n náà kì í sábà nípọn lọ títí bẹ́ẹ̀ náà o. ìdí ni pé àdá àpakòkó nígbòmíì wọn á máa yà sọ́tọ̀ òun náà ó mú lẹ́nu torí pé bó bá ṣe mú lẹ́nu tí wọ́n fi ń mú kòkó ńlẹ̀ tí wọ́n fi ń sá kòkó tí wọ́n fi ń mú sátẹlẹwọ́ ọwọ́ àlàáfíà báyìí ni wọ́n rà máa fi fàyà ẹ̀ wọ́n mọ̀ sọ́lẹ̀ wọ́n tún máa fi mú mi. tó bá jẹ́ pé òun ni wọ́n fi mọ nígbà tí wọ́n fi ọ̀bẹ mú ẹ̀gẹ́ àwọn obìnrin fi ọ̀bẹ mú ẹ̀gẹ́ tí wọ́n fẹ́. tí ọba mú lẹ́nu kò ní tètè máa mú kòkó ṣùgbọ́n kò wù sí bí àdáwulẹ̀ tó ti yé ó kú lẹ́nu tó tí ò ní rí padà kòkó mú. òótọ́ lè àdá àpakòkó. mo nígbàgbọ́ pé a ti rí kan méjì mo nínú tá a nà ń bẹ lálẹ́ tòní a sọ̀rọ̀ nípa àwọn àgbẹ̀ asọ̀túnmọ̀ àgbẹ̀ asọ̀bá gbèsè dé a sì sọ oríṣiríṣi àgbẹ̀ tá a ní a pé àgbẹ̀ ayé ìjọ̀hún àti tòde òní a sì sọ oríṣiríṣi àwọn táwọn àgbẹ̀ ayé ìjọ̀hún ṣe a sọ̀rọ̀ nípa ohun tí àwọn àgbẹ̀ tòde òní táwọn náà ti mú kún tiwọn tó jẹ́ pé tó fi hàn pé téèyàn bá ń dọ́là lórí iṣẹ́ àgbẹ̀ nìkan ó tó èèyàn fún gbogbo ìṣẹ̀mí ayé èèyàn a sọ ilé tó jẹ́ wípé kò sẹ́nìkan tó ti kọ́rò rẹ̀ ní inú ìlú Ìbàdàn yìí tó jẹ́ pé owó àwọn àgbẹ̀ ìyẹn sì fi kọ́ ẹ̀yin náà lọ wò ó ń bẹ níbẹ̀ níbi tó wà ilé àgbẹ̀ nílẹ̀ Ìbàdàn bó ṣe jẹ́ gẹ́lẹ́ nù aṣọ oko kan tó jẹ́ pé owó ni à ń gbìn níbi ibẹ̀ tó jẹ́ wípé ẹ̀mẹ́yìn báyìí lè ní gẹ́gẹ́ bí ó jogún bá lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ tí ò bá sojú kòkòrò tí ò sojú yìnyín kó ta ilẹ̀ tí wọ́n gbìn sí o
tó lè mọ́ dáṣọ́rò tó lè mọ́ roko mọ́ tó lè mọ́ ṣe ọ̀fìn tó lè mọ́ ná kìràkìtà di rẹ̀ onítọ̀hún gan kò ní pẹ́ mọ́ báwọn gbígbẹ́ pé torí gbà tó bá tásìkò tí èrè oko bá dú tí ò níbi tó dá sí ẹ̀yẹn ọ̀ra bí èèyàn bá fẹ́ mi ò sọ pé kẹ́ ẹ lọ ṣe ètò kòkó bó bá yẹ pé torí nígbà tá a tiẹ̀ tún ṣe nínú iṣẹ́ ìwádìí wọn jẹ́ kó yé wa pé ibi tí wọ́n bá fẹ́ wọ́n máa ń ba kòkó ni bíbà ni wọ́n máa ń ba òun wọn kọ́ lọ bá sí etídò náà ní wọ́n bá bá sí etídò tó bá ti di igi tó ṣe wọ́n wà mú wá síbi tí wọ́n fẹ́ lọ sí wọ́n bá ti wá lọ wọ́n jẹ́ kó yé wa pé lọ́pọ̀lọpọ̀ ìgbà inú agbo ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ni wọ́n sábà máa ń lọ sí torí pé ó fẹ́ràn ibòji nígbà bá wa ti wá gbẹ̀rẹ̀gẹ̀ jìgẹ̀ ní wà bẹ́ àwọn ọ̀gẹ̀dẹ̀ wọn náà fi mọ́ sọ náà fi mọ́ pa lówe pé ọ̀gẹ̀dẹ̀ wo kòkó yè tán ló bá di igi burúkú lọ́dọ̀ àwọn bàbá wa torí pé ìgbàgbọ́ wa gbogbo táwa náà sì mọ́ rí ẹ̀yin náà lọ sínú agbo ọ̀gẹ̀dẹ̀ tútù mìdìmìdì ní ó sì sì mọ́ jẹ́ gẹ́lẹ́ náà nìyẹn òun mọ̀ sẹ́ẹ̀jì bò ó àwọn nígbà tó náà bá ti tó kòkó bá ti di igi tó dàgbà dáadáa tí ó di pé ó nílò afẹ́fẹ́ tó dáa wọ́n bá bẹ́ ọ̀gẹ̀dẹ̀ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lòun bá mọ̀ sí ìgbésí ayé tiẹ̀ lọ bó ṣe jẹ́ gẹ́lẹ́ nù kò ní jẹ́ bó ṣe jẹ́ kò jẹ́ bó ṣe lóhun ó jẹ́ ní abala ti àgbéyẹ̀wò àṣà nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká bọ́ sórí abala eléyìí tí ọpọ́n sún kàn níbi tí a ti máa ń láǹfààní láti jẹ̀gbádùn Adékúnlé Adébísí tí í ṣe akéwì oore ọ̀fẹ́ kó fún wa ní tuntun bó ṣe mọ́ fún wa ẹ mọ̀ pé lábala báyìí ńlá ṣọ́áyán létòlétò nìyẹn gan tó mọ̀ tiẹ̀ láàlà Adékúnlé Adébísí tún ti sẹ̀ǹgẹ̀rẹ̀ sórí ètò àṣáládùn lálẹ́ tòní nìkànnì Crest 91.1 FM dákun jàgbọ́n tó ní fún wa. tó lálẹ́ tòní àṣà ọdún làbẹ̀ ńlá fẹ́ gbéyẹ̀wò Adékúnlé ọmọ Adébísí dé akéwì oore ọ̀fẹ́ tún wọlé wẹ́rẹ́ oore ọ̀fẹ́ kúkú ní mí sí tádániwáyé fi sọ̀rẹ́ mi bàbá Gbénga Adéníran bàbá Lẹ́gbẹ́dá pásítọ̀ Awólẹ́yẹ ẹkú títẹ́tí sí wa lọ́jọ́ gbogbo àjọ̀dún oore ọ̀fẹ́ akéwì dé iléeṣẹ́ rédíò wa lẹ̀ ń dìbò fún Crest 91.1 FM ló lẹ́tọ̀ àrà níbo nìmísí darí akéwì gbà ibo gan ló ẹmú fàlejò ohun tọ̀ kàn lé ibi gbogbo ni kẹ́ ẹ gbóúnjẹ dé ibi gbogbo ni kámọ̀lá wọ̀ èyí ni wọ́n fi wí pé bó bá dàsìkò ọdún lábẹ́ gbogbo ọmọdé asunkún ẹran àsìkò ìgbẹ́nusókè jẹun gangan lèmi ń bá wí bó bá sọdún ìwúyè ìgbéyàwó tè mọ́ ká sọmọ lórúkọ ni gbogbo ayẹyẹ ni gbogbo ayẹyẹ pátápátá ni kì í ṣàì níwẹ̀jẹwẹ̀mú nínú gbogbo wa pátápátá la mọ̀ pé ìdí abá ni pé ká lè múnú ẹnu dùn ló ṣe pàtàkì ọ̀rọ̀ rí ẹ̀yin alára wa ṣé kì í ṣe pé gbogbo ọdún lábẹ́ lẹ́ti sọ di gbàgbé tán yányán gbogbo ẹnu tó yẹ kẹ́ ẹ̀ sóúnjẹ sí wẹ́lẹ́wẹ́lẹ́ gan-an lẹ́ti níwọ̀n ó máa ṣe tiwọn ẹbọ olúbọ̀bọ̀ tìrìbọ̀ yìí tó yẹ kẹ́ ẹ rú lábúlé àṣàlọ́jú ti yẹ ọbọ̀ ọ̀hún dànù kó o tòbí lọ́rẹ́ kó o dáná ọdún fáwọn èèyàn lákàtà wọn tó bí ọ gangan ngan lọ̀rọ̀ rẹ fi lè lójútùú kó o sì rọ́wọ́ mú láyé ń bó orí bára wájú ti wálé tó ṣàpèjẹ fún tẹrútọmọ káyé wọn ó lè dára ni àlùbáríkà tí ń bẹ nínú ká dáná ọdún fáwọn èèyàn ò kéré rárá ìkà èèyàn ọ̀jẹ̀ jẹun tán kó wá máa ṣépè àmọ́ sáníṣẹ́ yìí orin bábí yìí ni wọ́n fi ń bọnú èròǹgbà burúkú ní tẹlòmíràn tó bá fẹ́ dáná tìfura gan-an ní kálukú fi ń gbóúnjẹ jẹ lọ́wọ́ ẹnikẹ́ni ibi ayé lajú dé nìrònú ń di púpọ̀ àwọn èèyàn fẹ́ bọ́ sọ́wọ́ ilé ayé ń lọ gbogbo èèyàn ń bọ̀ lẹ́yìn èyí ò wù ká wí ká sọdún lábẹ́ ire ní fi mú bá ní òkè lọ́wọ́ afúnni gbé ẹni fẹ́nu ló ń jẹ kì í mọ̀ ń rágó láyé ẹ jẹ́ àṣe dáadáa àṣà Yorùbá ò gbọ́dọ̀ parun lójú tiwa àṣedànù sí nínú kásọdún lábẹ́ ẹ gbọ́ bí gbogbo apátápátá ní ẹjá máa nawọ́ sí àwọn èèyàn gbogbo ẹ̀yin ará bíráìdì pátápátá ẹ kú ọdún o àṣeyí sàmọ́dún pásítọ̀ owó ẹ̀yẹ níyì aláṣẹ Nation Right Food pátápátá mo kí yín ẹ kú ọdún
bàbá wa Amos dáhùn sí àti gbogbo yín pátápátá. àdúrà onígègé ara lóníkẹ́. ọlá ń pè ní òkájọ máa kọ́gbọ́n àṣà yìí gbà yìí ó gbẹ̀yẹ ò níbikíbi láyé. onígègé ara lóníkẹ́ kọ́gbọ́n àwa ò ní. Tèmítọ́pẹ́ Afọlámi Olúwadámiláre Àlàó ní atọ́kùn ètò fún ti sáà tèyí àṣáládùn. Òun ni ètò tí ń bá fẹ́ ṣọ̀rẹ́ lọ́wọ́ bóyá ẹ̀yin náà fẹ́ kàn sí wa lójú òpó ti kànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook ẹ̀yin ẹ̀kọ́ tẹ́ Crest 91.1 FM kọ́má Ìbàdàn. Kétékété báyìí lẹ́ láǹfààní láti máa fojú ṣèrànwọ́ òdùdú tá à ń gbénú ilé agbára ṣe ní àyín. Ẹ fẹ́ràn rẹ̀ ẹ bá ti fẹ́ràn rẹ̀ kẹ́ ẹ tún tẹ̀lé wa ẹ bá ti tẹ̀lé wa báyìí gbogbo tá à ń gbénú àyín ṣe lẹ́ẹ̀mọ́ láǹfààní láti máa wò ẹ tún láǹfààní àti máa wo ètò yìí pàápàá gbégede báyìí ló bí ó mọ̀ yàn lójú òpó ti kàn ní ìbánidọ́rẹ̀ẹ́ ti YouTube tèmi gangan lára ẹ̀yin ẹ̀kọ́ tẹ́ Àfọlámi Akéwì Ìfẹ́ ẹ̀yọ gbégede báyìí lẹ́la àǹfààní láti máa rí gbogbo nǹkan tá à ń gbénu ilé agbára ṣe ní àyín Ọlọ́run Olódùmarè ló mọ̀ tó dirí ẹwà fákòkò ẹ subscribe síbẹ̀ kẹ́ẹ̀dé láǹfààní láti máa wò lọ́lọ́kan ọjọ́ kan sí bó ṣe jẹ́ nù ẹ jẹ́ ká bọ́ sórí abala eléyìí tí ọpọ́n súnkàn Adékúnlé Adébísí tó ti fún wa jẹ́ lálẹ́ tòní àdúpẹ́ lọ́lá Ọlọ́run Olódùmarè ara ò ní tán nínú alára ìmí nígbàgbọ́ wípé fìyí sòyí kan kì í bá wọn tán nínú ilé aláǹtakùn láéláé. Níbo là ń lọ lálẹ́ yìí ẹ jẹ́ ká bá wọn dé ìlú Ìjẹ̀ṣà Iléṣà ẹ̀yọ lábala oríran nù ẹ jẹ́ ká dé sí Ìjẹ̀ṣà ń bọ̀ tí ì dé. la fi ń ké sí gbogbo ọmọ kóòtù òjíire kẹjá jọ gbàṣà tàwa lárugẹ ni kásà yóò bó mọ́rẹ̀yìn kọ́ mọ́rẹ̀yìn làwa ń lọ yìí ó. ẹ̀ bá jájọ yóò ń bu àṣà Yorùbá wa ká má yẹ dágun lásìkò agbárùkù tó pọ̀ mọ́ àṣà kó lè kẹsẹ̀ járí. Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí o. Ìyọ́mọ̀já ni ó já pérò àwa létí ìkéètù òkun òkè lóhùn ti Jẹ̀ṣà. Mo ń gbọ́ Jẹ̀ṣà mẹ́fọ̀ mi hàn mo gbẹ́rù ọwọ́ àwọn gbọ́dọ̀ fọkábẹ́ èdè àwẹ̀ lára fẹ́ ń lò. Ìtótílẹ̀ṣà tó báràkì méjì péré o. Bí n bá ń lọlé àwọn bàbá tẹ̀yìn lẹ́kùn ti Jẹ̀ṣà mo bá wọn gbé mo mọ̀ nísọ nílé wọn ọ̀kan ń bẹ níbẹ̀ nílé bàbá tí ń bá jẹ́ bàbá tiyín lọ́mọ tí ń jẹ́ bòkun àwọn lọ́mọ olódò dẹ ọ̀kan ń bẹ níbẹ̀ ọjà òdì ọ̀kan tún ń bẹ níbẹ̀ ọjà ọ̀sùn ní jẹ́ ọ̀tọ̀ kúkú ní tágbógun gbòòrò ọmọ ọjà Ògèdèǹgbé ara àṣàrà wọn èrò kun èrò ọ̀ṣàrà wọn kì í rọ̀ṣà ọmọ ajólóye nílé bàbá tó bàbá tiyín lọ́mọ ni àtìrandìrán Ìjẹ̀ṣà nísìn tòlótòló ẹ̀rọ ọ̀wá bàbá tiyín ni wọ́n sin pẹ́pẹ́yẹ pàǹkẹ́rẹ́ láì dùbò Ọ̀ṣun létí ẹ̀dẹ ẹ̀rùn lágbàdé náà lẹ́kùn ti Ìjẹ̀ṣà ọmọ àsìmọ́ lówó tọ̀kẹ́tọ̀kẹ́ ẹ̀yin lọ́mọ agbódòpòrò nímòye nílé bàbá tó bí bàbá tiyín lọ́mọ ọmọ akẹ́pọ̀ yafa lókìtì ẹ̀fọ̀n òkèkèké aṣọ tiyín ní lóde ìdájọ́ ìlàgọ̀dọ̀ tiẹ̀mí láṣọ́dé Ìjẹ̀ṣà eléyìí tó bá ti dára níbẹ̀ sẹ́ni ó ra fún mi wá máa róhùn fi jó ṣẹṣẹ kúrú dó lóye ẹnìkan kì í jó ṣẹṣẹ kúrú dó lóye kójú ràn bàbá tẹ̀yìn ọláṣẹ́wọ́ ọmọ àbáwọn jókòrò nímòye lẹ́wọ̀n ọmọ olóbì kan wọ́wọ́ ti rí wọ́ Ìjẹ̀ṣà òṣèré ọmọ rìn lọ́sìn ẹ̀yin lọ́mọ olóbì ìwọ̀wọ̀ ti rí wọ̀ eléyìí tó bá fẹ́ tẹni a máa wọ ọ̀sápò ẹni èyí tí ò bá fẹ́ tẹni àwọ̀ síjú a máa ṣe ẹranko lóore ẹranko búburú ní kúkú fi wọ́n jẹ wọ́n ní Ìjẹ̀ṣà lọ́jọ́ ọjọ́ sí wọn kì í rìndì ìṣáná ilé lọ́mọ ẹ̀rọ wa ti ń múná roko Ìjẹ̀ṣà morodo máa pànàdà Ìjẹ̀ṣà bẹ̀ní ogúnràlú ọmọ arìn lọ́sìn Ìjẹ̀ṣà nílé bàbá tó bí bàbá tiyín lọ́mọ ibẹ̀yìn lọ́mọ bẹ́ẹ̀ bá jẹ́wé kan ẹgbàá ni bẹ́ẹ̀ já méjì ẹgbàájì bẹ́ẹ̀ bá já mẹ́ta ẹgbàá mẹ́ta bẹ́ẹ̀ já mẹ́rin ẹgbàá mẹ́rin bẹ́ẹ̀ já márùn ẹgbàá márùn bẹ́ẹ̀ já mẹ́fà ẹgbàá fà bẹ́ẹ̀ já méje ẹgbàá méje bẹ́ẹ̀ já mẹ́jọ ẹgbàá mẹ́jọ bẹ́ẹ̀ já mẹ́sàn ẹgbàá mẹ́sàn Ìjẹ̀ṣà tó já mẹ́wàá ní sẹ́rú ọwá. Kí àbísọ oríkì ìdílé oríkì orúkọ àmútọ̀run wà láti dé òun Ìjẹ̀ṣà láti lọ
ẹ̀yìn o ẹ̀rí pàpẹ́ bàálù wá gbéra pa òdìbẹ̀ adúpẹ́pẹ́ òkun abala tọ́pọ́n súnkàn náà ló ti sọ pé abala dáhùn ìbéèrè lọ́gán ẹ̀yìn o fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pè wọlé báyìí ohun tẹ́ ẹ fi lè pè láti dá sétò ẹ̀yìn o ò ní 070 47 000 911 070 47 000 911 tàbí 0812 11 71 911 0812 11 71 911 inú ìkànnì ti Crest 91.1 FM lẹ́yìn láǹfààní láti ṣe jásí lẹ́sìn láti jọ fi ọ̀rọ̀ wírọ̀ bóyá a fẹ́ sọ nípa ń tá àgbéyẹ̀wò ní abala àgbéyẹ̀wò àṣà nílẹ̀ kóòtù òjìbí bóyá láfikún àbí àyọkúrò ló jẹ́ ohun àjogúnbá àwọn bàbá wa bóyá èyí sì fẹ́ lù wá lọ́gọ̀ọ́ ẹnu lọ́dọ̀ ọ̀tí yẹn ni bóyá a sì fẹ́ pàkíyèsí wá sí èyí tí ń lọ ni. ẹ káalẹ́ o. hello ẹ káalẹ́. ẹ káalẹ́ o. orúkọ yín àti ibi tẹ́ ti ń dá ṣètò àṣà. orúkọ mi ni Mrs. Akórèdé. Akórèdé kí ni o. Akórèdé fún mi. ìyá wa Akórèdé fún mi. láti Olódó. láti Olódó nílẹ̀ Ìbàdàn. bẹ́ẹ̀ni. tó kí lẹ rí ṣètò àṣà ládùn wa tálẹ̀ tòní. mo gbádùn yín gan o. Ọlọ́run sí. orí tí tẹ́ǹtì ẹ̀ ń kí n gan ló tiẹ̀ mú orí mi wú pọ̀. ewu yín lórí. mo wá fẹ́ kẹ́ bá mi kí orí kí ilé bàbá mi. oníṣẹ́lẹ̀ bàbá yín. ọmọ ajísìyàn. ajísìyàn. ọmọ ajílàlá ọ̀sọ́. ajífọ́jọ́ gbogbo dáa. ọmọ àjọpọ̀ gbogbo dáa bí egbe. ẹ mọ bá ń kí lọ. òun náà láti bá oyin mú wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ bá ń lọ bọ́lá Olódùmarè bá fẹ́ bẹ́ẹ̀ bó ṣe jẹ́ gẹ́lẹ́nu torí oríkè kan là mọ́ láǹfààní àti mú wá lójoojúmọ́ ẹ má fi ṣèbínú o. ó yá ẹ̀yẹn mú béèrè ká fún yín ní béèrè báwọn bó ṣe jẹ́ nù. ìbéèrè kẹta. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. ẹ ọkọ̀ máa súnkọ̀ ohun tó sì ń tẹ́ fi ń gbọ́ mi náà ẹ dákun ẹ̀yìn o àkànlò èdè lẹ mú ẹ sọ̀túnmọ̀ ọ̀rọ̀ yìí ó yá ṣé bẹ́ẹ̀ tí ń fọkàn bẹ́tò wá bọ̀ látọjọ́ títí pẹ́. bẹ́ẹ̀ni. ẹ̀yìn o kí làwọn bàbá wa ń pè ní sùn láàtàn. sùn láàtàn. ẹ gbà kẹrọ àfẹ̀bọ̀ ṣe fàjẹ́ ni. ó pàkàṣọ mọ́ o. kì í mọ̀ sí ó pàkàṣọ ẹ má jẹ́ kí sùn láàtàn ó gbọ́ pé ẹ tó ti fi ó pàkàṣọ kún ó kọ òun o. ìjà tó fẹ́ lè ní ìlàyé ìbéèrè kẹta láti Olúwo nìbàdàn. ǹjẹ́ kí lẹ rí ṣètò tiwa tálẹ̀ tòní o. mo gbádùn rẹ̀ gan. àdúpẹ́ fọlọ́run Olódùmarè tó ẹ mú béèrè àbí. bẹ́ẹ̀ni ìbéèrè kẹrin. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ lọ́dọ̀ Adékúnlé Adébísí. ẹ tẹ́tí sí béèrè yín o òwe lẹ mú o. ẹ parí òwe yìí. ìgbà tó bá gbédè. ìgbà tó bá gbédè. ìgbà tó bá gbédè. tó ń ti gbá ní sí i. tó ń ti gbá ní tún sí ni bàbá mi. kò bọ́ sí i báwọn kọ́ bàbá mi. báwọn kọ́ la ṣe sọ bàbá wa ẹ̀dá kan wọ́n fi ṣèbínú. ẹja tó fẹ́ lè mí láàyè. a padà yànnà náà láti fi yànnà náà rẹ̀ fún yín. torí àtàbà ta àmọ́ tọ́ ni tá a bá tọ́ báyìí ní fi mọ́ di ẹran onídìí ẹ̀yìn o ẹ̀jẹ̀ máa mú lọ́kọ̀ọ̀kan èjèèjì lè tá à ń yọ ẹsẹ̀ lẹ́kù. ẹ káalẹ́ o. káalẹ́ o. orúkọ yín àti ibi tẹ́ ti ń dá ṣètò àṣà ládùn. orúkọ mi ni Adéjọkẹ́ Olúṣẹ́gun láti Ìyànà Àgbàlá. ìyá wa Adéjọkẹ́ Olúṣẹ́gun láti Ìyànà Àgbàlá. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ ṣeun tẹ́ dá ṣètò àṣà ládùn. Ọlọ́run Olódùmarè ò ní jẹ́ kó dúró ti gbogbo wa o. tó ẹ̀ ń gbádùn rẹ̀ dáadáa. àdúpẹ́ fọlọ́run Olódùmarè. gbádùn rẹ̀ dáadáa o. ẹ ṣeun. mo fẹ́ mú béèrè ni o. ọ̀ya. ẹ mú béèrè yín. ìbéèrè karùn-ún. ẹlẹ́ẹ̀karùn-ún. béèrè ẹlẹ́ẹ̀karùn-ún. ńlẹ̀ ọ̀ya ẹ̀yin o ṣe ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyá wa ṣe ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. mo ń gbọ́ bẹ́ẹ̀. kí ni àwọn bàbá wa ń pè ní sánmíyó. kí ló pé. sánmíyó.
bàtà sọ̀rọ̀. a sì lè mọ́ lò lórí ètò yìí a fẹ́ káwọn èèyàn mọ̀ mọ̀túmọ̀ rẹ̀ ló máa ń jẹ́ ká mọ̀ tún mú wá o. a ti sọ lórí ètò a ti yìí sọ kódà a tún lò ní jẹjọ láyà àjẹjọ a lò ní láyà àjẹjọ. ẹ máa fọkàn bá wa bí tó bọ̀. ẹ dákun ẹ jẹ́ ká tún fẹ́ lò mẹ́rin. ẹ káalẹ́ o. ẹ káalẹ́. orúkọ yín àti tẹ́tí ń dá sétò àṣà ládùn ẹ dákun ẹ bá sunkún tó sì ń tẹ̀ fi ń gbọ́ wa ẹ dákun. orúkọ mi ní kọ́mídé olúwaṣẹ́gun. kọ́mídé olúwaṣẹ́gun láti gbàgbé. bàbá wa kọ́mídé olúwaṣẹ́gun ẹ̀jẹ̀ wọn lè mọ̀ ẹ̀jẹ̀ wọn mọ̀. ẹ káalẹ́ o. àbútìrì ni tó mo pé Sánmíyó ìbéèrè tó jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta mi Sánmíyó kí làwọn bàbá wọn pè ní Sánmíyó ọkùnrin tó jẹ́ baálé ilé tó jẹ́ pé oúnjẹ ìyàwó rẹ̀ ní máa ń jẹ ní gbogbo ìgbà ìyàwó rẹ̀ ní bọ́ ní wọ́n fún lóúnjẹ tàárọ̀ tọ̀sán talẹ́ wọn pé kí ló jẹ lọ́sàn-án ìyàwó òun ló mọ bó ṣe báwọn ṣe ìyàwó òun ló mọ òun ló mọ bó ṣe ṣàjápà òun ló tí èè fọ́bìnrin lówó ní gbogbo ìgbà tó jẹ́ pé gbogbo ìgbà báyìí ìyàwó tiẹ̀ ní sáà mọ́ fún wọn lóúnjẹ ní mọ́ bá ṣe máa ń jẹun ìmí lóúnjẹ tí ń jẹ sínú ara rẹ̀ àwọn àkànlò èdè oríkì tí wọ́n sì máa ń pèrò wọn àlàjẹ́ ìnagijẹ tí wọ́n máa fúru wọn Sánmíyó ní bọ̀ Sánmíyó ọ̀rẹ́ rẹ̀ ẹ jẹ́ ká máa mọ̀ túmọ̀ rẹ̀ ká máa dè é nítorí òní kọ́ nítorí ọjọ́ mìíràn ni ìyẹn ò fi hàn pé àwọn bàbá wa gbà pé ọkùnrin ń lò lórí ilé wọ́n pé sùn láàtàn ọkùnrin tó jẹ́ wípé ilé ìyàwó rẹ̀ ní sùn ń yo. bí kò sùn lé àná bí kò sùn lé ìyàwó. bẹ́ẹ̀ ni ṣe máa ń da lọ́rùn kò rí bíi pé bí òun bá pa kìtì mọ́lẹ̀ fúnra lára òun lè ṣe tó jù bẹ́ẹ̀ lọ òun lè dáhùn tó jù bẹ́ẹ̀ lọ lára irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní sùn láàtàn àwọn bàbá wa jẹ́ kó yé wa pé orí àtàn ni irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ní sùn ìwọ ni. òwe tá a sì fi síta lẹ́ẹ̀kan pé ìgbà tó bá gbédè ìparí rẹ̀ nílẹ̀ Yorùbá ni ìgbà bẹ́ẹ̀ là á pè ló sùnwọ̀n. sẹ̀ǹgbọ́ ìgbà tó bá gbédè ìgbà bẹ́ẹ̀ là á pè ló sùnwọ̀n ẹ rí i pé òwe tí ò le dáadáa ni. torí ibi tójú bá dé lòpin ìran ló fa sábà bíi tí ò fi ibi tójú bá dé lòpin ìran ẹlẹ́ẹ̀kejì ń kọ́. bẹ́ẹ̀ ni ó yẹ ni gbogbo kó pòkú lọ́lẹ̀ ìparí rẹ̀ ni pé kò yẹ ni tí ó sùn pòkú ẹni tí ó sú ìyàwó òkú lópó òun ò ní pé òkú tó kú ní ọ̀lẹ tòótọ́ ni kò ní bá wọn pè lọ́lẹ̀. oníyan tí ọlọ́bẹ̀ ṣe oníyan tí ṣe ọlọ́kà ṣe pẹ̀lú ìgbìyànjú tẹ́ bá wà fífẹ́ jẹ́ ìgbìyànjú pọ̀lọ́tà la kí a ò lólódì kan mọ̀gà kára láyọ̀ ká pàdé láyọ̀ ká mọ̀dé lódì lẹ́yìn àràwá ẹni aláàbọ̀ládé ẹni ọlọ́wọ́ bọ́tìnì mi ti ń tẹ̀ sọ́tún tẹ̀ sósì tẹ́yìn fi ń láǹfà láti máa gbọ́ mi nílé tèmi náà sì fi ń láǹfà láti máa jó àjọgbàyè jógbẹ̀yẹ lágbára Ọlọ́run àkàndò ní mọ́wọ́ òun ẹlẹ́fẹ̀ẹ́ òní.